A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A dúpẹ́ fún Ọlọ́run. Àṣeyìnbá náà Muhammad sallallahu alaihi wasallam. Mo rí kíní kan lórí social media nísìnyí tí mo ń chẹ́kì kí ló ń ṣẹlẹ̀ láyé. So mo wá rí máà tí wọ́n pè ní Okanlomo. So ó ń sọ̀rọ̀ nípa Sheikh Ahmad Labib. Kò ṣe pé ó ń pè wọ́n lákèsí àbí bóyá ó ń bá wọn sọ̀rọ̀ àbí bóyá ó ń bá wọn jà, ó ń bú wọn. Ó ń ṣépè ní èpè tí ò yẹ kọ́mọlúàbí ọmọ gbọ́. But Okanlomo yẹn ọ̀tọ̀ lójú tí mo máa fi ń wò tẹ́lẹ̀, ọ̀tọ̀ pẹ̀lú tí mo rí lórí social media ní ọ̀sán ìwà rí pé máa ní ọ̀lẹ́kọ̀ọ́ billahi la ilaha illa huwa. Okanlomo kò lẹ́kọ̀ọ́. Kí lẹ lè fà? Àwọn eléyìí àwọn ni wọ́n máa ń jẹ́ kí àwọn ẹlẹ́sìn míì kún orí Islam fún billahi al-azim. Kí ni tí wọ́n pẹ̀lú èèyàn bá lè fà débi pé òun gbé ṣépè, òun gbá àwọn ọmọ rẹ̀ ṣépè, òun gbá àwọn ọ̀ràn rẹ̀ ṣépè? Olórí ibú ni Okanlomo. Kí ló dé? Kí lẹ̀ ń fà gan tí fi ń débi pé òun báyàn sọ̀rọ̀ ó sì ń gbé ṣépè? Kí ló ṣe fún ọ? Ó dà pé ìjọba Nàìjíríà gan títà àwọn èèyàn kódà because èyàn ṣe lè máa gbéyàn sí adúrú èpè yẹn whatever tí bá ń bẹ ní àárín ìwọ pẹ̀lú rẹ̀. Kí ló ṣe fún ọ? Kí lẹni ẹlẹ́ni ṣe fún ọ? Ẹ̀yin ká máa believe lórí pé gbogbo nǹkan tẹ́ bá ń ṣe lórí social media wípé kò sọ́nà tẹ́ lè gbà kó sàti dowó. Ẹ fẹ́ mọ bóyá káyé ẹnìkan bàjẹ́, ẹ fẹ́ mọ kíkàrí ẹnìkan bàjẹ́. Àfá aláfà tó ń ṣe dáwọ́là káàkiri gbogbo ìlú yàtọ̀ sẹ́yìn tẹ́ ń ṣe 419 because àwọn Okanlomo yìí 419 lásán ni wọ́n ń ṣe. Kò ó ṣe pé wọ́n ní kankan tí wọ́n ń ṣe náà. Kí ló lè fa téèyàn wà lórí social media tí wàá kàn kí ẹnìkan mọ́lẹ̀ láìsí ọ láìrò ọ, ó dẹ̀ ń gbé máa yẹn ṣépè? Okanlomo kò ní dáa fún ọ, ò ní ṣoríire, ò ní jèrè àwọn ọmọ rẹ. Ọlá àlùbáríkà náà Muhammad, ọlá àwọn àgbàlagbà ìlú Ìlọrin, Shehu Labibu. Dákun gbóná yàtọ̀ sí pé ọjọ́ erí ṣe gbogbo èèyàn ní dédé yìí ni. Bàbá wa Shehu Labibu àgbàfà tó mọ tí ń ṣe. Bàbá yẹn kò sí billahi la ilaha illa huwa nínú tí mo fi gbà fún Shehu Labibu òun ni wípé wọ́n máa tẹrí bàbá náà tó bá jù wọ́n lọ. Nínú tí mo fi gbà fún Shehu Labibu òun ni wípé téèyàn bá ṣẹ̀ wọ́n máa tètè dárí jiyàn béèyàn bá ti ṣe sọ́rì. Nínú tí mo fi gbà fún Shehu Labibu gbà pé ẹnìkan ò lè dá kankan ṣe àyàfi tọ́lọ́run bá ṣe. Ẹ̀ka kí ọ̀rọ̀ mọ́lẹ̀, ẹ̀ka gbà lórúkọ jẹ́, ẹ máa bà àwọn èèyàn lórúkọ jẹ́ lórí social media. Wọ́n pẹ̀lú olórí ibú kejì rẹ Saidi Sittu, olórí ibú kejì rẹ. Ìwọ Okanlomo òsì tó ò ní ṣoríire. Kí ló dé? Èpè ẹ wò because mo ti download ẹ̀, mo fẹ́ kí n sọ̀rọ̀ kí n dẹ̀ lẹ́rìí. Kí ló ṣẹlẹ̀ tó bá wọn? Kí lẹ̀ ń fà? Kí lẹ̀ ń fà? Kí ló ṣẹlẹ̀ gangan? Kíní yìí gbé kíní wá jàre. Òun àti èyí lálàsẹ́ kejì rẹ̀ torí pé ẹ̀ ń pa owó lórí social media ẹ̀ dẹ̀ mọ́ bá àwọn èèyàn lórúkọ jẹ́. Kí lẹ̀ ń wá gan? Àbórí yín dàrú ni àbí kò ṣe fẹ́ dáa fún yín ni?
ẹ wo nǹkan fa kí ni wàá àtẹ̀yàn jọ fà ẹ wo. ẹ wo fa òun pẹ̀lú kejì ẹ̀ wọ́n kàn kí àwọn èèyàn mọ́lẹ̀ wọ́n sì máa bú wọn wọ́n máa ṣépè ẹ wá sọ pé ẹran alẹ́ lálá ẹran ọkọ̀ lálá ẹ ń ṣe kinní lálá gbogbo ń tẹ́ ẹ bá àwọn èèyàn ló kọjá lélẹ́rí tẹ́ ẹ fi owó kójọ gbogbo ẹ̀ ní ọ̀pá rẹ lójú ẹ̀mí ọlálùbáríkà náà Muhammad sallallahu alayhi wa sallam. kí ló dé kí ni gan kí lẹ fẹ́ gbà gan àmọ́ nù mí dùn nítorí pé nínú tí mo gbọ́ nínú fídíò Ọ̀kanlọ́mọ yìí ó ti ní ìdílé tí wọ́n ti bí òun troublemaker làwọn tí ń já sí wípé àwọn tí máa dà lúrú ló bí tí ń já sí wípé àṣé Ọ̀kanlọ́mọ ò rí èèyàn bí lóòótọ́ èèyàn wá rí èèyàn bí a máa ṣe rédèrèdè lórí social media yìí sì ń wò ó pé bí wọ́n ti bóun náà ti lẹ́nìkan kò bí òun eléri ibú làwọn tó bí òun yìí bí ti Saidi Sittu ló ti rí nù olórí ibú ní ọmọ ẹ̀mí mi ń sọ fún mi yìí ń rò ó pé ó dàbí èyí pé eléri ibú ní òbú yìí Saidi Sittu náà pẹ̀lú bí ti máa bú àwọn èèyàn kí ló dé ẹ kàn bọ́ sórí social media ẹ kàn kí ẹnìkan tó lókọ láàrin ìlú àbí àwọn àfáà àbọ́ba àbí olóyè ìlú ẹ kàn kí wọn ẹ sì máa bú wọn ẹ máa ṣépè fún wọn sẹ́yìn ọmọ pé ń tẹ́ ẹ bá yóò ní parẹ́ mọ́ ni àbí ẹ ti gbàgbé social media ń ṣèfù kí ló dé kí ni ẹ fẹ́ gbà níbi kẹ́ ẹ bá àwọn èèyàn ló kọjẹ́ ṣé ó làbí bùtẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ kí n bẹ ní Ìníṣà báyìí níbi Central Mosque ìlú Ìníṣà níbi tí ó ti ṣe dáwà bí ìjà tí wọ́n jà láti bí ọdún 5 kọjá tí wọ́n fi ti Central Mosque odidi ìlú bí ó ti parí ìwé lérí ibú ọ̀hájòkó lẹ́gbẹ̀ẹ́ kan ó ṣépè kí lè fẹ́ gbà ń bí kẹ́ mọ́ dàlúrú nítorí ó ní àwọn tó bí ọ nísìn adàlúrú ni wọ́n ní bó ti wí nù kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ẹ̀yin rédèrèdè yìí Saidi Sittu gbogbo èèyàn ní gèfèrí lọ́dọ̀ títí ẹ̀ gbogbo èèyàn ní gèfèrí lọ́dọ̀ títí ẹ̀ bí gbogbo ayé bá wá jẹ́ gèfèrí dákun kí ni ìwọ Saidi Sittu pọ̀ bá ní gbogbo ayé gèfèrí ni wọ́n kí ni ìwọ rédèrèdè Saidi ọmọ jákujáku so tá a fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin èèyàn wa tá a jọ wà lórí social media ẹ dákun kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tá a bá báyàn ní orúkọ jẹ́ ká tó pawó lórí social media kí ló dé àwọn fáǹsì wo àwọn fọ́lọ́àsì wo ní kí ọ̀rọ̀ bọ̀ wá lẹ́nu pé ká sọ Yorùbá ní ẹni tó wá kọ́ńkà tó gbákà òun náà ti ní ká ṣe tẹ́lẹ̀ ni báwọn fáǹsì kan báwọn fọ́lọ́àsì rẹ tó máa sọ fún ọ pé ẹnìkan ni kó mú kó bú kó ọba títí ẹ̀ jẹ́ wú ọgbọ́dọ̀ sí làákàyè tó bá jáde lérè ẹjọ́ nítorí tọlọ́run pàtàkì jùlọ ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ ní nǹkan kan gbogbo òmọ̀ tọ́lọ́run bò yín tí ẹ̀ mọ̀ ju pé kẹ́ ẹ bú àwọn olóòṣà kẹ́ ẹ bú àwọn kìrìsìtẹ́nì lọ kí ló sọ fún ọ gan pé èyí tí wọ́n gan ṣe òun kí ló fi yí ọ pé Ọlọ́run ó gbà lọ́wọ́ rẹ̀ ìwọ tí wà rẹ̀ ọ̀dá tí ìrùn rẹ̀ ò lọ dédé ìwọ tó yẹ pé yàtọ̀ sí pé ọ̀ ń jẹ́ mùsùlùmí àwọn tó bí ọmọ ọlọ́lọ́ kéwú o kéwú gbogbo tó kù ní ara rẹ̀ ìwà àbàjẹ́ ni ẹni tí ò rí lé ẹ̀tọ́ ìwọ tó yẹ pé bó jí sí Ọlọ́run òun náà àfi kó gbowó lọ́wọ́ àwọn èèyàn bó gbowó lọ́wọ́ wọn ò rí sí Ọlọ́run jẹ́ ta ló fún àwọn ṣe làbíbù lówó ọkọ̀ lọ sí Ìníṣà ẹ̀lẹ́sìn ta ló fún wọn lówó so ẹjọ́ nítorí tọ́lọ́run ẹ má jẹ́ kó ṣe pé ẹ̀yin lẹ́ máa tọ́ àwọn olóòṣà
ẹ má jẹ́ kó ṣe pé lọ́wọ́ àwa mùsùlùmí yóò ti máa wá láti bú àwọn kìrìsìtẹ́nì nítorí pé ẹni tẹ́ ẹ bá bú babẹ̀ ní ó bú baba ti yín náà o, nítorí wípé ẹni tẹ́ ẹ bá bú ọlọ́run rẹ̀ ní ó bú ọlọ́run ti yín náà o, nítorí wípé ẹni tẹ́ ẹ bá bú ọba rẹ̀ ní ó bú ọba yín, bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ bá bú aṣíwájú rẹ̀ ní ó bú àfáà ti yín náà. Ta ni yín gan? ṣe bọ́lọ́run náà là ń wò mọ́ra wa la. So ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run gbogbo àwọn táwà lórí social media, ìjẹ́ kìrìsìtẹ́nì ni, ìjẹ́ olóòṣà ni, ìjẹ́ mùsùlùmí ni, ẹ má jẹ́ àṣẹ kéèbú bíi tí àfáwà àkàrí àfáwà Awon alálùkùránì. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ní sọ́rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó wà lórí social media wọn ò ní mọ̀. Ọkàn rí bẹ́ẹ̀ ni lóòótọ́ àmọ̀ páwọn tó nímọ̀ pọ̀ nínú yín, àmọ́ àwọn aláìní làákàyè náà ni ń jẹ́ kí àbùkù wọn máa kàn yín. Ẹ jọ̀ọ́ Ọlọ́run kó ṣamọ̀nà wa, kó ṣàlékún gbígbàdúrà ọlálùbáríkà náà Muhammad. Ọkùnrin yìí MC Olu Omo wọ́n lọ Gba Iyawo Ogugbe, ṣé bẹ́ẹ̀ ni? Èéṣe gbogbo súùtì lẹ́yìn máa ń lá ni. Ṣẹ̀ṣẹ̀ rí ṣàṣà pé ẹsẹ̀ tí wá ní pírẹ́sídẹ̀ǹtì Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ báyìí, dùndú yín ńlá ta púpọ̀. MC Olu Omo Iyawo Ogugbe lóòótọ́ lẹ̀ ṣe dáadáa fún gbogbo àwọn olórin àtàwọn tíátà, kọ́dà àtàwọn àfáà àti kìrìsìtẹ́nì, à ń gbọ́ ọ̀hún dáadáa yín. Àbí èyí tó fi ń kàn yín, ó yẹ kẹ́ ẹ lè jáde kẹ́ ẹ kílẹ̀ rẹ̀, ẹ má jẹ́ kó kọ́ bàjẹ́. Súùtì ẹ sì wọ́n lẹ̀ ńlá súùtì o. Bàbá wa MC Olu Omo wọ́n lẹ̀ ńlá súùtì. Kí ló dé? Ọlọ́wọ́ ṣamọ̀nà wa ọlálùbáríkà náà bá. Fún ẹ̀yin èyí tá a kọ́kọ́ ní ìdìnnà nù pé ṣé lóòótọ́ lẹ̀ ńlá súùtì Iyawo Ogugbe. Àwọn òjíṣẹ́ pọ̀ láyé, àmọ́ òjíṣẹ́ tí ń jíṣẹ́ Ọlọ́run gidi òríjínà díẹ̀ ni wọ́n. Ṣé ó ti bá nísìn? Àwọn kan jíṣẹ́ wọ́n jíṣẹ́ nítorí ìtọ́lọ́run, àwọn kan jíṣẹ́ wọ́n jíṣẹ́ nítorí tí wọ́n jẹ. Irú àwọn àlìfùlání nísìn wọ́n èrè lérí bá ṣe dáadáa, wọ́n èrè kí wọ́n kílẹ̀ ààrẹ fáyé kí wọ́n dúpẹ́. Irú àwọn Dr. Abubakar Bukola Saraki nílọrin tí wọ́n fi owó bàtàbàtà kalẹ̀ fún yunifásitì Sheikh Ahmadu, wọn ò rọ́rọ̀ kankan sọ nípa wọn, àfàwọn tó máa rí tọ́rọ́ kọ́bọ̀ gbà lọ́wọ́ wọn. Sáwọn òjíṣẹ́ náà nù àlìfùlání. Ọ̀dà ń padà bọ̀.